Ẹ káàbọ̀ padà sórí ètò wa ètò gbogbo ọmọ Nàìjíríà Èjì Òwúrọ̀ lọ́jọ́ Jímọ̀. Gẹ́gẹ́ bí mo ti wí lẹ́ẹ̀kan kí n tó lọ sókè lọ́hùn pé àáfà ńlá ni mo gbé wá fún wa lénìí. Ṣùgbọ́n kí n tó gbé àáfà mi wọlé, mo tó bí àáfà tí mo kọ́ gbé wọlé tí mo kọ́ fẹ́ fọ̀rọ̀ wá lẹ́nu wò. Nítorí pé àáfà tí a fẹ́ gbé wọlé yìí náà ni àáfà tí a mọ̀ sí Ustaz Jamiu. Ìyanu Ọlọ́run nígbà ń pè ní ìyanu náà ni pé nítorí bá surprise yẹn tó yà yàn lẹ́nu jù láyé. Ṣùgbọ́n bàbá yìí ti wá jẹ́ ìyanu yìí làwa wò pé ká wo ibi títí ń bọ̀, ká wo ọ̀nà ibi títí ń bọ̀ ibẹ̀ láti wò pé ìyanu ni lóòótọ́ ló jẹ́ kí n gbé màmá wa gan wá sórí afẹ́fẹ́ kẹ́ ẹ lè bá àríyá tó bí àfa kẹ́ ẹ lè mọ̀ wípé ọlọ́run ọba tí yẹn bá dúró tọ́ ọlọ́run tí yẹn sì ń sin lọ́run ọlọ́run máa bá lu ẹ̀ náà rìn. Mọ́mí wa, salamu alaykum wa rahmatulahi wa barakatu. Aleykum salaam wa rahmatulahi wa barakatu. Ẹ̀rọ ma. Yes sir. Àkọ́kọ́ náà àwọn ará ilé ọ̀fẹ́ mọ kí ni orúkọ yín mọ̀. Ìdùnnú tí a mi. Alhamdulilayi. Ọlọ́run mú sọ̀jẹ́ kí a rí yín pẹ́. Àmín. Ọlá nàbí lọ́dọ̀ ọlọ́run. Sallallahu alayhi wa sallam. Àfà wa Jamiu ni a fẹ́ mọ̀ nípa wọn. Kí a mọ̀ nítorí kọ́ra nàbí wa Muhammad sallallahu alaihi wasallam. Bàtà nàbí ó fi wáyé oríṣiríṣi àwọn àpẹẹrẹ ni wọ́n ti rí nígbà nàbí ń bọ̀. Bàtà nàbí sì dáyé náà oríṣiríṣi àpẹẹrẹ ló ṣẹlẹ̀ sáwọn òbí tó bí. Kọ́ra mìíràn ti tọ́ oríṣiríṣi àpẹẹrẹ ni wọ́n rí ń bẹ̀. Òmí ẹ̀ bá wọn ríru ọmọ tó rí báyìí náà ìyẹn gbọ́dọ̀ láwọn àpẹẹrẹ kan tí ó kíyèsí àti torí a lè jẹ́ ẹ̀kọ́ fáwọn òbí tí wọ́n ń bírú àwọn ọmọ bẹ́ẹ̀ wọ́n fi mọ̀ bí wọ́n ti tọ́jú wọn yàtọ̀ ìyẹn lọ́fà tàbí ní kí akọ gbọ́dọ̀ lẹ́nu yín náà. Alhamdulilayi. Ìyanu pọ̀ tá a lè sọ ṣùgbọ́n wọ́n ní gbogbo àsọpá àṣà lóru. Ibi tá a ti lè bẹ̀rẹ̀ náà ni pé nígbà tó wà lọ́mọ ọdún 3 ká mú ìyanu ń bẹ̀ ni torí tá a bá ní ká bẹ̀rẹ̀ ojú ilé àṣù ilé àmọ́ ìgbà tó wà lọ́dún 3 ó gbààwẹ̀ Ramadan yìí bẹ̀tì ọ̀nà tó ń gbàgbàwẹ̀ yìí kò yá wa náà Ọlọ́run ló yé ni pé láti àárọ̀ báyìí tí ó fi di 7 kò ní jẹun kò ní mú mi kò ní gbà nǹkan kan bẹ̀tì tó bá ti di 7 tí gbogbo wa ń jẹ yẹn ọmọ àwa jẹun títí lọ sókè tó fi wọ́ọ̀dù tó fóṣù kan yẹn 30 days yẹn kò ní jẹun táwa àtúmọ̀ kò dẹ̀ ń ṣe pọ́nrù nǹkan kò ní ṣe màá máa sọ pé ọmọ yìí tí ò jẹun yìí jáde ẹ̀ náà fọ́ sí ẹ̀ kó dàbí èèyàn fi gún lẹ́nu àpọ̀ títí tọ́gbọ̀n yẹn máa fi pé àwa mọ̀ jẹun lẹ́yìn ẹ̀ láǹpá àwọn míì gan tún dà sáwádà pé ṣé àáfà ṣe jẹun ní ṣé ó gbààwẹ̀ Ramadan ni làwọn èèyàn ní ọmọ ọdún 3 Ramadan kí ló mọ̀ tí ó ń jẹ́ Ramadan títí ó sàmà síbẹ̀ fún 30 ọjọ́ yẹn ìgbà tó wá àṣàǹbá lọ bẹ́ẹ̀ tá a bá sà ti wọ Ramadan pa fẹ́ ká sámú báyìí láti ọdún 3 yẹn bó ṣe ń ṣe ń lọ nìyẹn tó fi wá wọ 5 lọ́wọ́ akudi pàwà gan wa ń jí torí ń jí náà ń sáré yẹn àwọn òkà sí pọ̀ ọmọ ọdún 3 a kàn máa tẹ́ sórí bẹ́ẹ̀dì bẹ̀tìgbó ti di pọ́ ń ṣe bẹ́ẹ̀ yẹn ìfura yẹn làwa náà rí pé bóyá ká kú ọmọ àjí fún rẹ̀ pé ó dá àjẹsàárì yẹn tí fi wá ń gbà lọ títí tó fi wọ 8. Màmá gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mò ń sọ bọ̀ òun náà ni wípé gbogbo ẹ̀dá tọ́lọ́run bá ṣerú ilé fún wọn lè mọ orí Ọlọ́run wọ́n sì lè dúpẹ́ lórí orí tọ́lọ́run ṣe. Ìgbésẹ̀ wọlé wa gbé nígbà tí àfa bẹ̀rẹ̀ sí ṣe wá sí sẹ́yìn máa wò pé ọmọ kékeré kí ló fẹ́ máa sọ. àrò tó jẹ́ pé kọ̀m̀pìtì bíi ọdún 2 gan-an pẹ̀lú táǹgbọ́ àtàbí táǹrí àgbéjáde torí ẹ̀ gan-an nígbà tó wá di pé kò wá jẹun ọ̀tọ̀ tún ni ti Ramadan tá a sọ pé gbogbo táìmù tí ó tọ́dún 8 tó yẹ ká gbé jáde tá a gbé jáde yẹn kò wá jẹ mọ́ àti tó jẹ́ Ramadan tí ò jẹ́ Ramadan kò jẹ nǹkan kan mọ́ tábà tí tá a wá lọ nọ́sàtì tá a lọ jímọ̀ tá a ṣàdúrà tá a dé àwọn èèyàn ní àáfàá kan gan ló pè mí tó ní ọmọ tí ó dú tẹ̀ mú kiri tẹ̀ ń tì mọ́lé yìí ó ti yójú bẹ́ẹ̀ kàn ń wò pé kò jẹ ni pé inú ẹ̀ ti kún pé ọ̀rọ̀ tó fẹ́ mọ̀ sọ ẹ̀jì ráyè sọ pé sẹ́ẹ̀tì tẹ̀ ń gbé dání ẹ̀kọ́ ni ọ̀rọ̀ sẹ́ẹ̀tì kan lélẹ̀ orídàdì ẹ̀ máa sẹ́ẹ̀tì sí kámẹ́rà sẹ́ẹ̀tì fún pé kó mọ̀ sọ gbogbo tó bá fẹ́ sọ ẹ̀rù ń bà wọ́n
orí ojú téèyàn bá tí nǹkan ojú èèyàn bá ti rí nǹkan rí ẹ̀rù yẹn ti wá wà nílẹ̀ débi pé kò sí táwọn èèyàn gan lè sọ ká ní ìṣèbẹ̀rù Ọlọ́run gan nígbé jáde náà bẹ̀tì ẹ̀rù Ọlọ́run tó bẹ̀rù pèsè bóun ló rán mọ níṣẹ́ fàyàtì tó òun ló pẹ̀lú bá a ṣe fún 2 years ló fi sọ̀rọ̀ nílé gbàtọ́rọ̀ yìí ò wá tí agbára wo ká mọ́ta wá níwẹ̀ ṣe bọ́lọ́run lọ́ba ló ní gbogbo wa òun ló ní wa ìyẹn ló já wa gbé jáde ń gbò pé ọdún 9 láti wá gbé. ló tó wá jáde pé wá sí nígbà tó ń gbà wọ́n. ló fi wá bẹ́ẹ̀ nọ́sfàtì ló kọ́kọ́ ti bẹ̀rẹ̀. ló kọ́kọ́ sí wá sí. nọ́sfàtì wo. ti ìsàwò ti àgíríkì lórí ti òwútú. yes ló ṣe wá ń lọ bẹ́ẹ̀ nìyẹn tó fi dọjú èní. tó bá ti máa ń lọ wá sí bẹ́ẹ̀ ẹjọ́ máa ń lọ náà ni. dáàdì ẹ̀ nítorí ti àárín ọ̀sẹ̀ báyìí skul ni dáàdì ẹ̀ ń rọ̀nà àárín ọ̀sẹ̀ báyìí wọn kì í ráyè bẹ́ẹ̀ tí ó gbọ́ prógáàmù tó máa ń bọ́ sí wíkẹ̀ndì yẹn dáàdì ẹ̀ ló máa ń tẹ̀lé bẹ́ẹ̀ ni àtàwọn arọ́wàsì tó ń tẹ̀lé. Ọlọ́run bá dúró tì yín Ọlọ́run sì bá máa fi sọ ẹ̀ṣọ́ àbá ọlọ́dẹ Muhammadu sallallahu alaihi wa sallam Ọlọ́run wà sànú yín náà sànú yín jù báyìí ẹ̀ ní masari ọmọ náà la ilaha illallah bí ìmọ̀ràn olè wà ní fún gbogbo òbí gbogbo bímọ. ìmọ̀ràn pọ̀ fáwọn òbí tá a bá bímọ àga wa mùsùlùmí kájé kọ́ ọmọ wa ká fún ọmọ lọ lé kéwú kájé ọmọ ó kéwú kájé kan súnmọ́ lọ́hùn àga àsìkò tá a wà yìí Ọlọ́run ọba ló tó súnmọ́ o nǹkan ń ṣẹlẹ̀ gbọ́kúgbọ́ oríṣiríṣi àti ránmọ́léèwé gan bẹ̀tì àwọn òbí wa bẹ̀rù léèwé ju lé kéwú lọ gbogbo rádaràda tó dẹ̀ ń ṣẹlẹ̀ láyé gbọ́kúgbọ́ ìwìkúwì ìrìkúrì téèyàn rí kò fi bẹ́ẹ̀ sí lé kéwú tó ń ṣe pé bóyá àfi ṣe tẹnu táwa náà bá wò gbogbo tó ń ṣẹlẹ̀ báyìí ká fi ìbẹ̀rù Ọlọ́run ká fi mọ́ kó àwọn ọmọ wa àwọn ọmọ kan ń bẹ tó yẹ pé wọ́n ń gbọ́ èèyàn ń sọ fún wọn gbọ́ àwọn kan wọn ò gbọ́ ṣùgbọ́n Ọlọ́run ó jẹ gbogbo ọmọ wọn gbọ́ ká mọ̀ sọ tiwa gẹ́gẹ́ bọ́lọ́run ṣe sọ àtàlẹ́ ẹlòmíà ní tiẹ̀ ti sú mi jàre ẹ wò wàhálẹ̀ ti pọ̀ kó lọ sí Ọlọ́run ní àgbọ́dọ̀ sọ bẹ́ẹ̀ ànábì gan là gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀ pé tó a gbọ́dọ̀ ṣe dójú àmì kan lọ́ngàn mọ̀ pé àṣetò torí bá a ṣe wálé ayé àdarán jẹ níwá akọ̀ǹdọ́ọ̀tì ni Ọlọ́run gangan ni dírẹ́fà Ọlọ́run gan ló níṣẹ́ Ọlọ́run ló ní wá ló ní àwọn tó ń fún wa ká lè wá rábọ̀ rẹ̀ jẹ́ níwájú Ọlọ́run yìí ká jẹ́ kọ́ ọmọ yẹn ká gbìn ìbẹ̀rù ẹ̀ sí wọn lọ́kàn lásìkò tá a wà yìí ká gbìn ìbẹ̀rù Ọlọ́run sáwọn ọmọ lọ́kàn òun ló jà jù àtọkùnrin àtobìnrin Ọlọ́run á fi wá láyà balẹ̀ Ọlọ́run á fún wa ní fọkànbalẹ̀ tá a fi rójú ráyè tọ́jú àwọn ọmọ yìí tá a fi rójú tọ́jú wọn tá a fi tọ́ wọn sọ́nà tọ́lọ́run àti tànàbí Muhammad sallallahu alaihi wasallam. kódà ìmọ̀ràn ńlá lẹ fún gbogbo òbí náà sì ti ń gbọ́ nílé báyìí gbogbo ẹ̀yin òbí sẹ́ẹ̀ ti gbọ́ nísìnyí wọ́n ní ká fi ìbẹ̀rù Ọlọ́run tọ́ àwọn ọmọ wa ká sì fi ọ̀nà Ọlọ́run hàn wọ́n ọmọ tá a bá ti fi ìbẹ̀rù Ọlọ́run tọ́ tá a fọ̀nà Ọlọ́run hàn gbogbo ọmọ bí ò ní yàyàkuyà gbogbo ọ̀pọ̀lọpọ̀ la ń gbọ́ láwọn iléèwé lónìí secret court láti secondary university láti máa gbọ́ tẹ́lẹ̀ ní poli láti máa gbọ́ tẹ́lẹ̀ but lónìí wọ́n ló ti dé secondary school abẹ́rẹ́ àdánwò ó ti àtúntò wàá pò léwe gan-an tó ti dádúgbò àìmọye àdúgbò ní sáwọn máa ń ṣèpàdé òkùnkùn ẹgbẹ́ òkùnkùn sẹ́ni pé ayé ń lọ ibi tí ó fèrè sọlẹ̀ ọlọ́kọ́ sànù wa ni o àmọ́ ọmọ téèyàn bá rán lọ lé kéwú àti ìmọ̀ gbọ́ orí pé wọ́n ní wọ́n ń ṣe secret court nílé kéwú Ọlọ́run sì ní jó sí tó látara bẹ́ẹ̀ ẹ̀dàkùn náà wọ́n ń sọ fún wa yìí kára àwọn ọmọ wa lọ síbi tọlọ́hun káfi tọlọ́hun kọ́ wọn káfi tọlọ́hun mọ̀ wọ́n ànábì ló yí bẹ́ẹ̀ kúkú lókun rọ́ọ̀ì wọ̀kú lókun mas'ulu an ra'iyati gbogbo yín la dáran jẹ gbogbo yín la á sì bí bẹ́ẹ̀ ti dàwọn ẹran yín jẹ̀ sí náà àwọn ọmọ wa náà tó sọ fún wa yìí Ọlọ́run kó ṣamọ̀nà wa lérí àwọn ọmọ wa o ọlá ní Muhammad lọ́dọ̀ Ọlọ́run gbogbo abiyamọ pátápátá Ọlọ́run níjà ọmọ sàárẹ̀ àwọn ọmọ wa màmá wa Ọlọ́run níjà iná ọmọ sàárẹ̀ ọmọ gbóńtọ́lọ́ ń ṣe fún yín Ọlọ́run níjà ọba jẹ ẹ bá wa kí àwọn dáàdì náà nílé wípé àwa náà gan à ń kí wọn à ń rọ wọn because gbogbo tọ́lọ́run bá ti ṣe báyìí tọ́lọ́run fi ṣàpọ́nlé fún Islam báyìí Islam lọ́lọ́run fi ṣàpọ́nlé fún àfáàkì ẹ̀yin lẹ́ẹ̀kan bí ni àmọ́ àfáà gbogbo ayé ni lórí ànábì Muhammad sallallahu alaihi wasallam níjọ́ táwọn ará mọ́ tí wọ́n bí Maka àwọn ará Maka náà mọ̀ pé táwọn bí wọ́n rò pé bóyá ọmọ kan lásán làwọn bí ni níjọ́ náà lọ́hùn àmọ́ ńgbà tó yá Ọlọ́run padà jó yá yí pé ẹni tẹ́ bí ọkọjá tí nìkan international man lẹ́bí àrọ́jùlù duali international man lẹ́bí Ọlọ́run wá sọ ànábì bẹ́ẹ̀ rí ànábì gbogbo ayé la rán ọ sí
ṣùgbọ́n kó tó bẹ̀rẹ̀ wà ń fẹ́rẹ̀ àṣírí àtàkàlẹ̀ àkàràbí àwọn ẹbí rẹ̀ ni wọ́n kọ́ sí wáàsí fún wọ́n gbọ́ wọn ọ̀gbọ́ sábà wọn sọ tó bá ti ṣe tán wá jáde kó nù lé wá bẹ̀rẹ̀ sí pọn rere káàkiri gbogbo ayé ayé olè bá gbọ́n tí òun wí kan lè mọ̀ fọlọ́wọn ọba lọ́rùn ẹ̀ àfáàná ọlọ́run ọba tó ń rán afá ó dùn tiwọn o ànábì mi ò ní sọ̀kalẹ̀ mọ́ àmọ́ lọ́run ló wọ́n mọ àwọn àpẹẹrẹ wa àwọn afọ́ oríṣiríṣi wọn mọ gbèrìdè láyé ó fi mọ̀ wípé ha àsùnwọ̀n ọlọ́run lọ́lọ́run àdẹ́pẹ́ àfáàná wà náà tọ́lọ́run rán nù ọlọ́run dákúmọ́ sábà wọn jẹ ọlá àdá Muhammad lọ́dọ̀ ọlọ́run. ẹ̀yin yẹn wa tí wò wá lẹ́yìn olólùfẹ́ ètò wa Èjì Òwúrọ̀ tíjọ́ Jímọ̀ àmọ́ ọmọ wa tí a ti ń fọ̀rọ̀ wá lẹ́nu wò látàrọ ni màmá tó bí àfáà tí wọ́n fẹ́ wọlé tí wọ́n fẹ́ bá wa sọ̀rọ̀ ọlọ́run ẹ̀yin náà rí i pé ọlọ́run mọ̀ sí nǹkan fáwọn mùsùlùmí nítorí pé Al-Qur'an ọ̀rọ̀ ọlọ́run tí ń bẹ ń bẹ òní sáláìsẹ̀ ọlọ́run ní tó bá dìgbẹ̀yìn ayé á padà máa fàpẹrẹ ńláńlá àwọn ayé á máa má pẹrẹ wá ń bi tí ò lẹ́mìí á sì máa má pẹrẹ wá ń bi tó lẹ́mìí bẹ́ẹ̀ máa fi mọ̀ wípé ọlọ́run ọba ìyanu ni afáàtà agbéwálé ní náà ṣéèkù ìyanu ọlọ́run tani ń jẹ́ bẹ́ẹ̀ ẹ fẹ́ mọ̀ wọ́n lágbára ọlọ́run tá a bá padà látòkè lọ́run nísìnyí ẹ wàá máa fa bísímìlá.